Hello, hello. Ṣé ẹ̀yin èèyàn wa? Ṣàlàáfíà la wà o. A kú sinmi ẹni. Ní ọlọ́mọdé ká rógun àkóbá àdábá. Àṣé kí Naomi tó tiẹ̀ ti travel. Wọ́n ní bọ̀bọ́ kan ti dé. Ó kàn wá sí ààfin. Pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé òun ní kóun wá tọrọ ìyàwó lọ́wọ́ kábíyèsí. Ìyàwó wo wà ní? Ẹ sọ pé ìyàwó ní Queen Naomi. Ó wù òun láti fẹ́. Òun dẹ̀ fẹ́ go ahead. Bóyá kábíyèsí yìí ní interest àbí kò ní interest. Tòun ṣe ní kóun wá bá kábíyèsí because Naomi wù òun púpọ̀ láti fi ṣaya. Pé therefore kókó bàbá ṣáàsì. Pé Morocco lòun ti wá. Àṣé nǹkan tára kábíyèsí fi gbóná gan nìyẹn. Pé kó máa bọ̀ kó má dúró ṣe program ní Morocco. So wọ́n ní bó ṣe sọ báyìí pé Morocco kíní kan kó bàbá ṣáàsì. Wọ́n ní kábíyèsí dẹ̀ wá wò pé ṣebí àbí torí ẹ̀ ni program ti Morocco yìí ṣe yá kíákíá. Òun dẹ̀ ti sign, òun ti sọ pé kí ló sponsor gbogbo bí traveling yẹn ṣe jẹ́. Wọ́n ti mọ bó ṣe ń lọ, wọ́n fẹ́ lọ ṣe program, church program lóòótọ́ pẹ̀lú Bishop Funke. Yes. So gbogbo ẹ̀ lọ kábíyèsí ti fọkàn kan tán Naomi. Yes. So lọ́rọ̀ kan ṣá, wọ́n ní bọ̀bọ́ yìí dé. Ó bá ní kí òun fẹ́ tọrọ Queen Naomi lọ́wọ́ kábíyèsí. Bóyá kábíyèsí yẹn fẹ́ àbí kò fẹ́ pé òun ní ìdí láti ṣe kíni. Ìyẹn wá ní ó ní ìdí Queen Naomi. Pé bóyá mo ní ṣé wọ́n sọ fún ẹ pé ìyàwó mi ni. Tó fi di pé ó kẹ́sẹ̀ lẹ́sẹ̀, ó ṣe gbá ó ṣàwọ̀. Wọ́n ní kábíyèsí ṣá dismiss ẹ ṣá. Ṣé mọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Because ó dàbí pé ọ̀rọ̀ àpá, ọ̀rọ̀ tí ò sí nínú dictionary. Ju gbogbo ẹ lọ ní dídá tèmi is a plan work. Kábíyèsí ò wò bẹ́ẹ̀ o. Kábíyèsí wá rí pé ní program tó ń lọ yẹn, ó lóun notice ìgbà tí Naomi, wọ́n nígbà tó ń ṣe gbogbo àwọn video shots tó ń send ẹ̀ sí kábíyèsí bọ́n ṣe lọ sí gbogbo activities ní kábíyèsí wá details. Ọmọ yóò máa wọ wedding ring ẹ̀ dání kó máa ṣe gbákòṣákòtì lọ́wọ́ ẹ̀. Bí ọkàn kábíyèsí ṣe bẹ̀rẹ̀ sí ní dàrú nìyẹn pé àbí òótọ́ ni ọ̀rọ̀ yìí. Bọ̀bọ́ tó wá sọ fún òun pé Morocco lòun ti wá pé òun fẹ́ kíní kan. Wọ́n ní bí kábíyèsí ṣe bí pọ̀lọpọ̀lọ kábíyèsí ṣe scatter ló pe Naomi kó máa bọ̀ nílé. Kíá kó má dúró ṣe program. Àṣé gbogbo ìgbà yẹn, gbogbo nǹkan tó ń lọ lábẹ́lẹ̀ nìyẹn. Ṣé mọ̀ pé kì í ṣe gbogbo ẹjọ́ ni gbogbo ọ̀rọ̀ ni wọ́n máa nà sáfẹ́fẹ́ tán. Tẹ̀tà àṣírí yẹn ti ń tú díẹ̀díẹ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe wá ní kó máa bọ̀ kó wá jẹ́ answer nǹkan tí ó ń ṣẹlẹ̀. Ó wá jẹ́ òun ẹnu ẹ̀ ló ti máa dùn. Òun dẹ̀ fẹ́ kó wá bá òun sọ kán jọ sọ àsọyépọ̀. Torí ẹ̀ ni ọ̀rọ̀ Morocco yẹn ṣe ká kábíyèsí lára. Queen Naomi dẹ̀ sọ pé kábíyèsí ṣùgbọ́n ẹ̀yin lè dágbére. Ṣé bá ẹ dágbére fún mi tí mo dẹ̀ ti ṣàlàyé bí program ṣe rí. Ó ní ṣé nítorí ẹ̀ ló ṣe wá wọ wedding ring ẹ̀dà. Wedding ring ṣá ni kábíyèsí pariwo. Wedding ring ṣá. Wọ́n ní bá rí ara kábíyèsí gbóná gan tó ń wá oríṣiríṣi ẹ̀sùn láti fi sùn kan Naomi. Nítorí kò rí wedding ring. Wọ́n ló wá ta kábíyèsí lára pé kí lòun gbọ́ yìí níbo ni irú ẹ̀ ti wáyé. Ṣé rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, gbogbo nǹkan tí àwọn aṣebi, gbogbo ọ̀nà tó ń gbà láti da marriage kábíyèsí àti Naomi rú, òun ló ń lọ lọ́ọ̀kan. Tá bá kíyèsára, báwo lèèyàn ṣe máa jíǹde
láàárọ̀ kùtùkùtù tó sọ pé òun fẹ́ wá sí ilé ọkọ èèyàn téèyàn ń fẹ́. Bí ò ti ẹ̀ ríran, ṣé kò gbọ́ràn? Bí ò ti ẹ̀ gbọ́ràn, ṣé kò ti ẹ̀ rí, kò ti ẹ̀ rí ẹnu tó ń ṣe wuyewuye? Kò rí ẹnu tó ń ṣe wuyewuye pé nǹkan tó ń ṣẹlẹ̀ lélẹ̀. Báwo ni èèyàn ṣe máa dédé ọkùnrin gidigba wá sáàfin, àwa sọ pé òun fẹ́ fẹ́ kábíyèsí. Ṣé kábíyèsí wá jẹ́ kékeré bàbá àbí ìyá Naomi? Ṣé kò mọ̀ pé kábíyèsí ọkọ Naomi ni? Gbogbo ẹ̀ lọ plan work. Kábíyèsí ò fura. Plan work ni. So wọ́n ní bí kábíyèsí ṣe, bí Naomi ṣá ṣe dé. Kọ́rọ̀ tí kíní tún ṣe wọ̀ ọ́, Ọlọ́run ló yọ Naomi. Ọlọ́run ṣá ń save Naomi lóríṣiríṣi ọ̀nà. Lọ́rọ̀ Tádé ni káwọ̀ tó ti wọ̀ tó fi sọ pé wọ́n tún wà. Nǹkan tó delay nìyẹn. Ṣùgbọ́n ṣé o mọ̀ pé allegation méjì. Gbogbo kábíyèsí tó ń pariwo pé kí Naomi tètè dé, kí Naomi ó yẹ sọ́fà lábẹ́lẹ̀ pé kí ni kóhun tún sọ fún kábíyèsí pé ọmọ tóun mú lọ òun ò tún rí. Ọlọ́run, ogun tọ́lọ́run ń ṣẹ́ fún Naomi, ó kẹjẹgbẹ́ o. Ó kẹjẹgbẹ́ gan-an. A dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé gbogbo ogun yẹn Ọlọ́run ti bá a ṣẹ ní àṣẹwẹ̀. Mọ́ èyí tó sọ pé tẹ́nìkan sọ ọkùnrin tó lóun fẹ́ fẹ́ Naomi tó jẹ́ pé ọ̀dọ̀ kábíyèsí ló gbọ̀nà láti wá, wọ́n ló wọ ààfin. Allegedly nǹkan tá a gbọ́ ni àwọn ọ̀rọ̀ tó fọ́ni téèyàn máa gbọ́ tó máa sọ pé ṣé ó rí bẹ́ẹ̀ ṣá? Àbí irọ́ ni àbóòtọ́? Tá bá tiẹ̀ ní irọ́ ni, ṣé báwo la ṣe fẹ́ mọ̀ bóyá irọ́? Ṣé kò tó bẹ́ẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ? But tá bá tún wò ní another side, àwọn èèyàn ilé ayé yìí ó kún fún oríṣiríṣi. Ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀. But eléyìí tó ṣẹlẹ̀ sí kábíyèsí àti Naomi àwọn plan ẹ̀ ni. Wọ́n plan ẹ̀ ni pé kó lè sọ pé ọkùnrin yẹn ló wá lọ sí Morocco. Kẹ́tù máa wò ó. Níṣe náà ní Naomi tún gbàgbé àti padà wọ ring bóyá bí tó lọ wẹ̀ àbí nǹkan kan ṣá. I don't know tí ò fi wọ ring o. Bí ó ṣe bọ́ ring o. Kábíyèsí wá fi kan pé méjì ó ní àbájọ no wonder. Ẹnìkan ti wá bèrè Naomi ní ààfin ó lóun fẹ́ Morocco ló dárúkọ. Àbí nítorí ẹ̀ ni Morocco ṣe yá kíákíá fún Naomi. Therefore, kí Naomi máa padà sí ilé ní wéré-jégé torí kò rí wedding ring. Ṣé rí gbogbo ọ̀rọ̀ àtàwọn tó kún bẹ́ẹ̀? Fẹ́ ju gbogbo ẹ̀ lómi kò fẹ́ jẹ́ kí kábíyèsí mọ̀ pé gbogbo ẹ̀ kò sí nǹkan táwọn olórí yẹn ò lè plan. Bọ̀bọ́ yẹn ò lè gbójú gbóyà kó sọ pé òun wá sáàfin torí plan work. Tó bá kì í mọ́lẹ̀, kó bẹ̀rẹ̀ sí ní touch ẹ̀, á mention ẹni tó rán òun láti plan ọ̀rọ̀ yẹn wá fún kábíyèsí. Kí kábíyèsí má fi ṣèbínú. Wọ́n nígbà tí kábíyèsí bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ Naomi tó sọ, wọ́n ní ṣe ni Naomi kan sunkún ni. Pírù kí leléyìí. Ṣé mọ̀ pé ó ní nǹkan míì tó máa sọ, irọ́ tán lè pa mọ́ èèyàn téèyàn máa sunkún. Ó tún ní ìtàn máa tún pa mọ́ èèyàn tó kò máa rẹ́rìn-ín pé yèyé náà ti sùn. But mo mọ̀ wípé ẹkún tí Naomi sùn ni pé ẹkún pé ṣé kí lòun fi ṣe àwọn people yìí? Kí ni ìtumọ̀ eléyìí? Gbogbo ọ̀nà tó fi ń gbógun tì. Òun ló ń pa lẹ́kún. Kì í ṣe pé bóyá lóòótọ́ pé nǹkan tí bọ̀bọ́ yẹn sọ àbí nǹkan tí kábíyèsí fi ń lọ Naomi pé irú ẹ̀ ṣẹlẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ tó bá ti ju ẹkún lọ ẹ̀rín náà fi ń rín. Àyàn ọ̀rọ̀ míì o. Ẹ̀tútù ní mi tètè máa wò àròjinlẹ̀. Nǹkan tó ń gbé yín sunkún ọ̀tọ̀. Nǹkan tí ẹ tún kì í ṣe ọ̀rọ̀ yẹn gangan ló ń gbé èèyàn sunkún. Bí ó jẹ́ pé ọ̀rọ̀ nǹkan tí èèyàn ti ru àròjinlẹ̀. Tí èèyàn bá ti ru àròkàn nígbà míì ó lè fa ẹkún. K'Ọlọ́run má jẹ́ ká rogun ẹkún, ká má rogun òṣè o, ká má rogun wàhálà ìdààmú. Ṣé rí ṣé? Ẹ̀yin èèyàn mi, mo ní kí n gbé eléyìí sí wa létí. Pé kábíyèsí kàn tẹ̀ jẹ́jẹ́ because a mọ̀ pé ìfẹ́ tó ní sí Naomi yẹn, that is original fantastic ìfẹ́. Kábíyèsí is a plan work. Ẹ má dá wọn lóhùn. Ẹ̀yin lẹ máa jẹ ọlá abẹ̀ títí láéláé. Ẹjọ́ máa gbó, ẹjọ́ máa tọ́ ẹ̀yin àti Naomi. Ẹ fi ìrìgì jóbi. Agbára Kristi ọba ìyanu. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa, tẹ́ fi ń tẹ́tí sí wa. Ẹ bá share, kẹ́ bá like, kẹ́ bá subscribe.
Kẹ́ fi tó kù sí comment section. Láyọ̀ o. Bye.